ọ̀tọ̀ ní kíyàn sọ pé ọ̀rọ̀ mi ni ẹ gbọ́ ẹ má tẹ̀lé ìwà mi. Ọlọ́run kó ṣọ́ akó mbẹ́ àwọn bàbá ní ọ̀tọ̀ ni kéèyàn máa sọ pé ọ̀rọ̀ mi ni kẹ́ ẹ gbọ́ ẹ má tẹ̀lé wà mí o ọ̀rọ̀ tí máa ń ṣàǹbáyé sọ ni kẹ́ ẹ má gbọ́. sí Ibrahim ẹ̀kọ́ ni. ṣé ìran kan nu o gbangba rẹ̀ náà ni kọ̀kọ̀ rẹ̀ náà ni gbangba rẹ̀. gbogbo tá à ń sọ látàárọ̀ nípa Rasulullah pé èèyàn kankan ò lè rí ẹ̀sìn sìn àyàfi kó fẹ́ ànábì kò ṣeé ṣe. gbogbo tí bàbá ń sọ látàárọ̀ pa ànẹ́bì pé ẹnìkan ò lè rẹ́sìsì tó bá ti ṣàfẹ́kọ̀ ànẹ́bì ìfẹ́ ànẹ́bì. a rí bẹ́ẹ̀ lára Sheikh Ibrahim. àwa rí bẹ́ẹ̀ lára adéyanjú Sheikh Ibrahim. ṣé o ní wàásìgálànà ó bìlà àmínì. wàásìgálànà ó bìlà àmínì wà zikirihi. Anilikotili wale ashirari filijari wa najiwa. Inú Al-Qur'ani. Àwọn nínú Al-Qur'an. Ó ní inna salata tanha anil fahsha'i wal munkari. Ọlọ́run ní inna salata tanha anil fahsha'i wal munkari. Ìrun ni Ọlọ́run sọ. Ìwọ̀n Ọlọ́run sọ pé yóò máa kọ̀ fún yín yóò máa lé jìnnà kúrò ní gbogbo aburú gbogbo ẹ̀gbin gbogbo ìdọ̀tí owó kẹ́ni má ní gbogbo wà bòsí. Tá bá sọ pé Mọ̀lánà Sheikh Ibrahim Niyasss má àtàbí ókèmù jadidi walakin àtàbí fáàmì jadidi. Tá bá ń sọ pé ṣé òmù tuntun wá pé àgbọ́yé tuntun náà ni wọ́n mú wá tá bá ń sọ. Ẹ gbọ́ nísìnyí nínú tí Sheikh sọ yìí. Ẹ gbọ́ nísìnyí nínú ẹsẹ̀ orin tí Sheikh máa sọ yìí. Kí ló sọ? ويشغلنا حب الأمين وذكره عن القتل والأشرار في الجار والنجوى. هاي ويشغلنا. Ó ní hubbul amini ìfẹ́ àfàgbà Rasulullah. Ṣé wọ́n ní ìfẹ́ àfàgbà Ànábì Muhammad? Ó ti kó àìrójú bá wa. Ó ti kó àìrójú àráyè kankan bá wa. Wàsíkìrùhù. Àti ìrántí rẹ̀. Ẹ má tu wa. Àfọ̀n. Síkìrù yẹn. Kùránì nù. Àti síkìrù yẹn. Kùránì nù. Àti Al-Qur'an dáná bí mú wa. Allahu Akbar. Kìí ṣe ìrántí rẹ̀. Allahu Akbar. Tọ́ Kùránì dáná bí mú wa tó jẹ́ síkìrì. Tọ́lọ́ sọ̀kalẹ̀ fún. Ṣé o ní ó kó àìrójú àráyè bá wa àti ìfẹ́ ànẹ́bì tí mo ní? Anilego tí ní wà àṣírárì fílíjàrí wà nájíwá. Kí máa jà. Ó kó àìrójú bá mi ìfẹ́ ànẹ́bì tí mo ní ó mú mi bí sì kọjá pé kí mo ní mo bẹ́ẹ̀ nìkan jà. Àbí mo wá ń bínú ẹnìkan. Àbí mo ń ṣe kéta ẹnìkan. Àbí mo ń ṣe kéta ẹnìkan. Àbí mo ń bínú orin tọ́lọ̀ ṣe fẹ́ nìkan. Fi jahari. Ní gbangba. Wà náà jì wá. Àti ní kọ̀kọ̀. Ṣé ẹ mọ̀ pé àgbọ́yé tuntun ní Sheikh mú wá báyìí? Àbá níta bá gbọ́ ọ̀rọ̀ yíyé a máa rí pé àgbọ́yé tuntun ní Sheikh mú wá báyìí. Àtàtí pé kò ń ṣe sàlátù nìkan ló ń tà ní ànífà sáwàlẹ̀ mú kárí. Ajá sí pé ní kò ń ṣe Allahu Akbar sọ̀látù táǹkì ìrun táǹkì nìkan kọ́ ló lè yọ wá kò níbi ìwà burúkú. Òkìlùmọ́ òyìyà ilé kàmínà lè kìtàbì. وأقم الصلاة إن صلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. Tá bá wá wo sàlátù gan pàápàá gan. Tá bá tún wá sọ̀láàtì ìrun táǹkì. Kí ló ní ká ṣe fún Ànábì? Kí ló ní ká ṣe fún Ànábì? Kí ló ní ká ṣe fún Ànábì? Kí ni Ọlọ́run ní ká ṣe fún Ànábì? Àṣẹ wọn pa wá ó náà tún ṣe sàlátù náà ni. ويشغلنا حب الأمين وذكره
àní líkọ́ tí rí wọlé aṣíwárí fílíjà rí wá nájíwá. èmi ò ráyè láti máa bá yàn kákan jà tí mo rán ju kí wọ́n bá yàn jà lọ. ṣé o ní ní tí mo rán ó ju kí mo bí tẹnìkan rò kí mo bá ń tẹ ẹnìkan jà lọ. ìfẹ́ ànábì ti tó mi láti máa rán. ìfẹ́ ànábì ti tó mi láti máa rán. nítorí pé ẹnìkan ṣẹ̀ mí. nítorí pé ẹnìkan ṣẹ̀ mí. nínú ọkàn mi ló máa lọ. nínú ọkàn mi ni ó lọ. ìfẹ́ ànábì dẹ̀ ti wà ń bẹ̀. tí ìfẹ́ ànábì dẹ̀ ti wà ń bẹ̀. kí wàá gbé ẹnìkan ṣẹ̀ mí sínú lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ ànábì. kò ráyè mọ́. bí a bá sì gbé wẹ̀ síbẹ̀ yóò máa pa ìfẹ́ ànábì tó wà lẹ́mí ìyẹn ni. lọ́pọ̀. ẹnìkan bú mi. ẹnìkan bú mi. tí n bá fetí gbọ́. tí n bá fetí gbọ́. inú ọkàn ní lọ. inú ọkàn ní lọ. ìfẹ́ ànábì sì wà ń bẹ̀. títí ànábì sì wà ń bẹ̀. kò lè ráyè wọ. kò lè ráyè wọ bẹ̀ èébú àwọn èèyàn pé wọ́n bú mi ìlé gbé sẹ́yìn bá èmi lágbájá wá bú báyìí tí mo sì gbé sẹ́yìn tí mo sì gbé fẹ́ ànábì sẹ́mi. so ìfẹ́ ànábì àti èébú yẹn wájọ jẹ́ déédéé. ìfẹ́ ànábì àti èébú yẹn yóò wá jẹ́ déédéé tó bá tí wọ́n fẹ́ ànábì ó tọ́ àmọ́ rántí pé wọ́n sì bú mi gbórí mi pa wọ́n sì bú mi gbórí ìhun ṣe kinní kan. máa hó bi Rasulillah. lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ ànábì. so tẹ́ a bá ti rí wọ́n bú mi wọ́n ṣe kinní kan nínú ẹ̀mí ẹ̀ ìfẹ́ ànábì ò sí lánú ẹ̀mí ẹ̀ nìyẹn. ìyẹn là ń ṣe ń sọ ní gbogbo ìgbà pé mahabbatu Rasulillah ìwà fawqa kulli shay. ìyẹn ni bàbá fi ń sọ ní gbogbo ìgbà pé ìfẹ́ ànábì ó borí gbogbo nǹkan ó ju gbogbo ẹ̀sìn àti náfìlà tó ń ṣe lọ.